ẹ̀yin tèmi àtúntìdé o a tún ti dé ẹ kúrọ̀lẹ́ o kúrọ̀lẹ́ o ẹ kúrọ̀lẹ́ a kí gbogbo wa o a káàbọ̀ sí ìkànnì wa yìí a tún ní ká sọ̀rọ̀ nípa nǹkan tí ń lọ ń gbòòrò ní jagunjagun gbogbo wa láti fi wọ́ríọ̀ báyìí ẹ̀rí tí wọ́n gbé júnior wá senior gbé junior wá lórí mi afẹ́wò pé sóhun náà tiẹ̀ ti tó gba senior ti ẹbẹ̀rẹ̀ ń pariwo pé òun fẹ́ gba senior òní lábọ̀bọ̀ tó gba senior gẹ́gẹ́ ẹja sọ̀rọ̀ jagunjagun ọ̀sọ̀ kí ní ìṣẹ̀lẹ̀ ń bi jagunjagun gan ẹni tẹ́ bá ti wo jagunjagun ẹja rọ̀ pé àti wo jagunjagun kílẹ̀ ń bẹ̀ review a fẹ́ review jagunjagun lónìí bẹ́ẹ̀ ni ẹ drop comment ẹ like ẹ share ẹ jẹ́ ká mọ bí ṣe ń lọ tẹ́ bá wò dáadáa rí i pé bí jagunjagun yẹn ṣe bẹ̀rẹ̀ kò clear sí gbogbo wa ìgbà tó end náà kò tún clear nígbà tó tún end náà kò clear sí wa ìbẹ̀rẹ̀ dàbí pé a ti wo fídíò bọ̀ tẹ́lẹ̀ àwọn ibi tá a ti bẹ̀rẹ̀ ìparí dàbí pé ó ní continuity ìparí dàbí pé fídíò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn ibi tá a lọ ìmọ̀ báyìí mi nìkan ni mo rí bẹ́ẹ̀ o bọ́dà pé jùlọ náà fọ́lọ̀ gan bóun náà ṣe rí bí ní ìṣẹ̀lẹ̀ torí kò yé wa rárá kò yé wa o ẹ̀tẹ́ bá wò ẹ́ rí i pé a kàn sáré rí àwọn kan wọ́n gbàdá sókè wọ́n fẹ́ jáde ta ló rán wọn. ibi tá a ti rí wọn mọ́ náà nù. ibi tá a ti rí wọn náà ní ààrẹ nìkan kan mọ́. wọ́n gé apọ̀ wọ́n játa àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ta ló rán wọn kí ni wọ́n fẹ́ fàdé ṣe. oṣù wa o. a ní ká jẹ́ pé òkè onílẹ̀ Yorùbá wọ́n já mọ̀ pé kí ló ṣẹlẹ̀ gangan sí adé wọ́n fi wá gbé adé èyí ni yóò jẹ́ kó yé gbogbo wa pé òkè dìde. wọ́n kàn ṣó pé wọ́n á gbádé wọ́n gé apá ẹni tó wá gbádé ọba parí síbẹ̀ àbára láti ẹni tó gé apá gan àárí àṣẹ̀ṣẹ̀ ń gbọ́ last class pé lágbájá lọ́wọ́ rescue lágbájá abẹ́ understand bẹ́ẹ̀ ni so kí ni yóò ṣe bẹ́ẹ̀ clear sí wa dáadáa bàbá gbọ́ tìjà náà ọ̀rọ̀ rẹ̀ káságbà fọlọ́ ká mọ̀ parọ́ dé bàbá padà owó ni ọ entertain wa honestly agbádùn gbọ́ tìjà gan torí àkòrí sí ohun fún tó sọ̀rọ̀ ní gbọ́ tìjà gbogbo ọ̀rọ̀ ìjàjọ́ ọmọ rẹ̀ òyì sí rárá pẹ̀lú agbádùn rẹ̀ gidi agbádùn gbọ́ tìjà ṣùgbọ́n òun náà sí àwọn nǹkan tí a like ó sì ṣàwọn èyí tí a tún like náà bẹ́ẹ̀ ni ó ṣàwọn nǹkan tẹ́mi ọ̀ like o mọ̀ bóyá ó like o ẹ̀yin ò bá ti like èmi náà like àìrọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ o wọ́n torí pé bóyá tó bá ti gba gbogbo ẹ̀yin kọ́kọ́ sọ nǹkan tẹ́yin ọ̀ like nǹkan tí sílẹ̀ ọ̀sọ́ nígbà tí wọ́n bá ti gbá ẹni ó lè di sílẹ̀ ọ̀rọ̀ ìwá ìní rẹ o mo ṣe rí mi o tára wò á rí i pé gbọ́ tìjà tó tọ́ lágbára ni mo ń báàgì sọ̀rọ̀ ó ti lágbára kó tó di pé ó wá join pé òun wá kọsẹ̀ ogun jíjà fọlọ́kọ̀m ní agbára rẹ̀ gan tabari fọlọ́kọ̀m lágbára rẹ̀ ṣùgbọ́n kílọ̀sì ń bẹ́ ń bi agbára yẹn ẹ jẹ́ kí n já yín sí nígbà tí wọ́n ní àwọn ò fún ní test gbogbo wa náà lásán ìgbà tí wọ́n láwọn ò fún ní ìdánwò mẹ́ta understand níbi ìdánwò mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn ẹbí wo ló jẹ. ó jẹ̀bi pé ó pa àwọn tí wọ́n sọdọ́ alájẹ. yóò dà fún un kí ló dé tó fi jẹ̀bi normal ó ti rí wọn pt wọn. tó o bá wò ó jẹ́ kọ́kọ́ rí wọn pt wọn ní àwọn sọdún lọ́wọ́ wọn sọdún ní kí ló dé tó gàrà fi ní ká wá pa wọn. bẹ́ẹ̀ lòun náà ju ọfà. nǹkan tó sọ nìyí tẹ́ bá wò ẹ rí i pé nígbà tí ó fi yarí mọ́ kì í tán lọ́wọ́ pé kò fáwọn lóúnjẹ tí kì í tán fi ń lù ọ sọ̀rọ̀ kan bí tí wọ́n ti ń nà ó ní òun bóun ṣe wáyé o òun ò ní gba ìrẹ́jẹ àbí bẹ́ẹ̀ kọ́ torí òótọ́ ni òun wà fún òdùà ọ̀fẹ́ bẹ́ẹ̀ àwa ń fọ́lọ̀ àforí lọ́jọ́ ní ìní olóòdùà ọ̀fẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n á ní ọlọ́pàá àwọn èèyàn tó sì mọ̀ pé wọn ọ̀sẹ̀ pé wọ́n fẹ́ rẹ́ wọn jẹ ní kí ló dé tó fi pa wọ́n kò clear sí mi o kò clear sí mi ajẹ́gbọ̀n òun gan-an ìkágbérù rẹ̀ ti parọ́ fún wa pé òdùà lòún dún fún so ti get the point mi normal ó wá bí mi pé bó ló yẹ kí wọ́n sì plot tó yẹ kí wọ́n lò ní pé yọ jáde kó ní sọmọ pọ́gà ní ọmọ ogun mẹ́ta lòun òun náà ọ̀gá ni láyè ọ̀gá sì lòun náà láyè
tán bá ti wá dénú ìgbẹ́ yóò wá calculate nígbà tó tiẹ̀ tún fi kásẹ̀ pé wọ́n bá débi pé wọ́n dèlò alájẹ wọ́n bá tí wọ́n ń ṣe ọdún ajé wọn lọ́wọ́ yóò wá padà pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí iṣẹ́ búlọ̀gá yìí ràn wá o Oòduà ò sì fẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ òun ò sì gbà rẹ́ jẹ èmi ò sì gbà rẹ́ jẹ so nǹkan tí ó wá ṣe ni pé kó pa èèyàn mẹ́ta ó sàn ju kó lọ́ọ́ pa over 700 èèyàn lọ. ok nǹkan tẹ̀ sọ ni pé yóò pa àwọn ọmọ ogun yẹn yóò wá kílì wọn tó bá pa wọn yá lọ parọ́ fọ̀gá ńlé pé òun ti ṣẹ́gun ọ̀wá lè délé torí ọ̀gá wa bí Agẹmọ ìgbé tán pa wọn. tàbí kó jẹ́ pé bó ṣe pa àwọn ọmọ ogun yìí tí ń padà lọlé ọ̀gá wa ran Agẹmọ lọ pàdé rẹ̀ pé kò jíṣẹ́ tá a ran Agẹmọ lọ bá finish. nítorí pé bá Agẹmọ ṣe pàdé rẹ̀ wọn kò jíṣẹ́ ni ó ti wọ́n pé iṣẹ́ tó wọ́n jẹ́ iná l'Agẹmọ fi wá pàdé wọn ó rí pé ìwọ náà ó fi sẹ́ǹsì sí láàrin òfìsí bẹ́ẹ̀ ó make sense Agẹmọ ni yóò wá confront. Then another thing tó bá wo agbára tó ní agbára tí wọ́n ń bàgì sọ̀rọ̀ ní agbára tó dáa ni ṣùgbọ́n agbára yẹn máa ń destroy ni kì í fi tún nǹkan ṣe. tó máa fẹ́ destroy yóò fi guide ara rẹ̀ yes ṣùgbọ́n kì í rí fi dá nǹkan padà sí kọ́wà bó ṣe wà tẹ́lẹ̀ èmi ò gbádùn agbára yẹn bí n sọ fún ọ normal irú ìgbà tó padà discover pé kì í tán òun l'Agẹmọ sọ ọmọ yín pé kò rí nǹkan ṣe fún kì í tán igi oko lọ́ràn lọ́wọ́ tí wọ́n fi mú kì í tán àti wọ́n fi mú Agẹmọ kò rí nǹkan ṣe fún Agẹmọ irú ìgbà tí wọ́n fẹ́ tí ó padà discover pé Agẹmọ ni sọ mọ̀ pé ó yẹ kí igi oko ó yẹ kó lè help ẹ̀ padà. igi oko help ẹ̀ ó yọ igi inú rẹ̀. ṣé ó save Agẹmọ normal torí love of his life l'Agẹmọ ó yẹ kó lè save Agẹmọ tó bá save Agẹmọ yóò wá pa Agẹmọ mọ́ nínú igi wisdom don't leave me yóò wá pa Agẹmọ mọ́ nínú igi yóò lọlé yóò lọ kojú ọ̀gá wọn. ọ̀gá ní fi ń control tó bá jẹ́ lọ kojú ọ̀gá ibi tí wàá lò ti ṣẹlẹ̀ nù. ṣe understand bẹ́ẹ̀ nítorí nísìnyí Agẹmọ náà òun náà kú ikú tí ọ̀tọ̀ ló kú torí òun náà iṣẹ́ tí ọ̀fẹ́ ni wọ́n rán ó yẹ kó lè ṣèfù Agẹmọ nígbà tó ti ní Oòduà ọ̀fẹ́ bẹ́ẹ̀. àwa ọmọ èyí ò wo fídíò ńgbà mi ọ wá wo pé kí ni plẹ́ẹ̀tì yìí mo wo bí ẹ̀mẹ́ta ìtúwò lálẹ́ mo fẹ́ wo àwọn nǹkan kan bẹ̀ dáadáa sọ́rí àwọn eré àti èmi ò fẹ́ gba tí wọ́n tó nìyí èmi ò fẹ́ gba ti tàwọn eré àyẹn dáadáa now another one Adéníyì Johnson sọ mọ̀ pé nínú àwọn ọkọ̀ tí wọ́n kọ́ ń bẹ̀rẹ̀ steering Múyìwá Adémọ́lá wọ́n kọ Adéníyì Johnson ìjọ orí wọ́n yọ wà níbi àwọn tó ń sọ ọdún alájẹ tán pa kò sí ń bẹ́ àìlè ò sí ń bẹ́ ilé lọ pásítà mọ́ òun lọ́lọ́ gbé Adéwulé tó gbé èèyàn lérí tó gbìyàn lọ́bẹ̀ lẹ́yìn rẹ̀ tó gbé adé jáde wá tó jẹ́ òun ni. ok ẹ̀kan lòun náà ṣó ẹ̀kan tó ṣó rẹ̀ wọ́n àtọ́jú star ti pọ̀ jù ní fídíò yìí star ti pọ̀ jù so mo ti rí i pé tájẹ́ẹ̀tì Fẹ́mi Adébáyọ̀ ni pé wọ́n fẹ́ fi àwọn star ni wọ́n fẹ́ fi wọ́n tajà another wisdom don't leave me wọ́n fẹ́ fi wọ́n tajà ni pé tí wọ́n bá ti gbọ́ pé lágbájá ń bẹ́ẹ̀ wọ́n lọ wò ó sì náà lójó gbé Ọdúnládé Adékọ́lá síbi iná lójó gbé síbi bánà tí wọ́n ti gbogbo pósítà ní orí bóun ní bẹ́ẹ̀ láì mọ̀ pé wọ́n kàn gọ́wọ́ rẹ̀ dání bẹ̀rẹ̀ kò ṣiṣẹ́ kankan àmẹ́ni tó ràn gan àwọn nǹkan tó fẹ́ fàdé sí àwọn nǹkan tó fẹ́ fàdé sí bó ṣe wá gan ìlú tó ti wá gan òye wa ìlú tó ti wá òye wa ó kàn wá gbadé náà nǹkan wá. another thing òun ni ọ̀rọ̀ ẹni tọ́lọ̀ fún yàn lóúnjẹ ikú bọ̀bọ̀ yẹn dùn mí gan bọ̀dá Núrù ok Yẹmí Ẹlẹ́sọ̀ ikú bọ̀dá dùn mí kò yẹ kó kú torí ìlú lọ́ràn ó yẹ tó bá tiẹ̀ sọ́dá láàbò ara
àbí tó bá dá padà sílé. àbí tó dá padà sílùú lẹ́yìn ìgbà tó fìyà jẹ tán. Torí tó bá wo fídíò ní dáadáa, wọ́n bí ẹ̀kọ́ tí wọ́n ń lọ kọ́ wa jù ni pé ká máa ṣe oore kódà. Oore ni Gbọ́tìjà ṣe tó di wàhálà mọ́ lọ́wọ́. Irú ijọ́ tí wọ́n fìdí ìbọn gbálẹ̀ tí wọ́n ń ta mọ́ erin fún tọ́, sọ mọ̀ pé tí ọba lọ bẹ̀ kọ́ lọ rescue rẹ̀, gbogbo nǹkan tí ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀. Ó ti finish ya. Mo ti bọ́ sí chapter. Mo sì ti bọ́ sí chapter mi. So plotting fídíò yẹn kò ṣe bẹ́ẹ̀ clear tó. Ṣùgbọ́n àwọn area kan wà tá a fọ́ fún àgbàdùn. Ibi tó ti jáde nínú omi. Gẹ́tẹ̀. Ó gbé yẹn sínú oṣù wọn cover kan ìṣòro ó sì jáde. Àwọn effect ibẹ̀ top notch ni àwọn effect ibẹ̀ ó make sense dáadáa. Àti ibi tó ti wọnú ibi tó sọ tí drama yóò jáde wọlé sẹ́gbẹ́ yóò jáde. Àti movement Agẹmọ kò ní hàn àwọn ṣe bí nǹkaná agbádùn. So èyí tí máa gbádùn bẹ́ẹ̀ jù òun ni love story yẹn. Láti bí nà. Tó bá jẹ́ pé Gbọ́tìjà kò bá jẹṣẹ́ kì í tánú fídíò ni èmi yá fi Fẹ́mi Adébáyọ̀. Wàláì mo lè petition rẹ̀ gan. Ó le tó bẹ́ẹ̀. Ó le jù bẹ́ẹ̀ lọ torí nǹkan tí love ní ìwọ náà wò normally in real life téèyàn bá ń fẹ́ ọmọ ọ̀gá èèyàn friendship with benefit ni ọmọ jẹ́. Beneficiary so tí kì í tán bá ń fún Gbọ́tìjà lóúnjẹ tí ń fi ń kún oúnjẹ rẹ̀ kí ni Gbọ́tìjà ń san fún kì í tán padà. Mutual kí lọ́gbọ̀dọ̀ wọ́n jẹ́ trade by barter exchange understand. Tó bá yẹ kí wọ́n lọ kọ́ fàárín yẹn tá a rí nǹkan kan bẹ̀ á petition yóò dùn wá bọ̀ inú mi dùn pé nígbà tó di pé challenges bẹ̀rẹ̀ tí wọ́n fún ní ó dà pé ó ti kọ́kọ́ lọ gba ìgbà tó fẹ́ lọ tí wọ́n fẹ́ ti mọ̀nù kó sí lẹ́yìn ìgbà tó bá Gbógunmi jà tán. Lẹ́yìn ìgbà tó pa bàbá tán. Tó pa bàbá ẹ̀ tán. Bàbá adopted bàbá ni o tó pa ọ wá padà nígbà wọn á fẹ́ lọ kàn mọ́ pósí ọkọ̀ọ̀la lọ́jẹsẹ́ rẹ̀ normal bí ṣe máa ń rí clear ìyẹn lọ́dà nice one kò lose wisdom bó ṣe kó rí nìyí ọgẹ́tì bẹ́ẹ̀ àwọn tó bá yẹ kó lọ lose kì í tẹ́ ti calculate pé inú pósí yìí ò lè mọ́ dé mi kí ni ó jẹ́ èrè mi. Gbogbo investment mi lórí rẹ̀ láì ẹ̀kọ́ 3 àkà 5 ọ̀sán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni ó jẹ́ èrè mi. Wọ́n náà tètè mú èrè rẹ̀ kó tó lọ. Ó mú èrè rẹ̀ kó tó lọ àkọ́kọ́ ni. Láti fúnra rẹ̀ náà kò gọ́. Tó rówó pé ṣé a kàn á lọ wọnú kó ṣe àdíjáde mọ́ gbogbo ọwọ́ àṣẹ ìdílé. Àbájáde mọ́ òun náà gbà tó ti ṣe ó kòwé tán wáyé lọ jẹsẹ́ jẹ́ ọgbọ́n nǹkan tó bá fẹ́ ní ṣe lónìí. So agbádùn plot and normally the story because tí love story yẹn tí kò bá lọ bó ṣe lọ láàrin yẹn fídíò yẹn complete. Ẹ ṣe sọ o with your view. Òun náà your view go complete. Ó ṣe nítumọ̀. Yẹn ó clear dáadáa. Now bàbá amòye. Bàbá amòye kí ni function bàbá amòye gangan nínú fídíò? Torí a ti rí bóòlù kọ Fẹ́mi Adébáyọ̀ Ògúndìjí gbàmọ̀ràn kí ni amòye ń ṣe nínú fídíò? Ìmọ̀ràn lámòye ń ṣe o with my view. Okay. Níbo ló ti fún wọn ní àmọ̀ràn? Ibi tó ti lọ fún kíní Gbọ́tìjà ní àmọ̀ràn nílé ọkọ̀ọ̀la tí ó bá gbogbo. Kí ni sáfíìsì ẹ̀ sí Ògúndìjí gangan? Ògúndìjí sáfíìsì ẹ̀ bàbá amòye.
mo fẹ́ rí sáfíìsì ẹ̀ lóòótọ́ torí kò wọ́n jọ sọ̀rọ̀ kan tó lọ títí. nínú fídíò yẹn lẹ́yìn pé níbẹ̀rẹ̀ tó o bá fura ibi tí wọ́n ti mú àwọn ọmọ ogun tó wá kọ́ sí ogun wọlé ó jókòó lórí ẹṣin lẹ́rù báyìí ń wò wọ́n pẹ̀lú bí àwọn senior ń gbà yín àwọn senior mẹ́ta yẹn pẹ̀lú bí wọ́n ṣe ń lu àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n tún fi tí macaroni tún fi tó ọgẹ́tì ọmọ bẹ̀ tó ìjẹ̀bú ìjẹ̀bú já kan fún tó já kan fún bẹ́ẹ̀ sọ mọ̀ pé amòye ò ṣe nǹkan kan gẹ́gẹ́ bí àgbà amòye ọkàn jókòó lérí ẹṣin ń wò wọ́n nù ọ wà lẹ́yìn lọ́tún wò lálẹ́ kó fún mi fi gbà ọkàn jókòó lérí ẹṣin báyìí kàn wò wọ́n. lóòótọ́ bàbá yìí ò ṣe nǹkan kan wọ́n sì tún pa gbogbo wọn pa wọ́n sì tún fi lẹ́mẹ̀ kò sí lọ́bi kankan ẹnìkankan ọ̀daràn ẹnìkankan kí wà ní àgbà tí ò tó lé ṣe nínú fídíò nígbà tó dé òun ló tún túfọ̀ fún Ibrahim Chatta tá a mọ̀ túmọ̀ rẹ̀ gan-an nínú fídíò yìí. so àwọn èèyàn ń pariwo kí ni Ibrahim Chatta wá ṣe àmọ́ túmọ̀ Ibrahim Chatta àmọ́ túmọ̀ bàbá amòye ẹ mọ́jà tanra wa. bàbá ò ní value níbi fídíò ẹ̀yẹ kan yọ wọn ni. irú ọ̀rọ̀ tí bàbá amòye sọ fún Gbọ́tìjà yẹn kì í tán gan sọrú rẹ̀ fún àbó ti gbàgbé ibi tó ti ju kinní síbi tí kì í tán sọ pé kò sẹ́ni tó ti ṣerú kinní yìí rí àfi ibẹ̀ bàbá ni ní sí bí bàbá. ibẹ̀ ni ní sí bí bàbá. tó kí ni bàbá amòye ṣe kì í tán sọ níjọ́ tó kọ̀ láti wọ́n kàn mọ́ kó tí ń sọ fún pé irú nǹkan tẹ́ ẹ ṣe yìí o ẹ mọ́ sọ pé ò ṣe mọ́ o ẹni tó bá ṣàṣeyọrí ni o ọgbọ́dọ̀ jẹ́ akíkanjú o kì í tán ṣe náà kí la fẹ́ mọ tanra wa fún. ẹ̀kan náà sì bàbá ṣe gẹ́gẹ́ ẹ̀kan náà bàbá sì sọ fún pé ẹni tó bá ṣàṣeyọrí ni bàbá sọ fún ni pé ikú ni o ṣùgbọ́n ọ̀ tún bẹ̀rù bọ́ ṣùgbọ́n òun gbọ́dọ̀ sọ fún ọ gbogbo ẹ̀ kò sí èyí tí kì í tọ̀ ṣe ní fídíò tó bàbá amòye ò nítumọ̀ nínú fídíò ọbẹ̀ tà tó bá jẹ́ pé pàtó ń bọ̀ láìpẹ́ àfẹ́ rí bàbá amòye. view tèmi náà ga àwọn tó ń interview ẹ̀ ó ní either lọ́dà pé ó ní continuity kan so pé bẹ́ẹ̀ series ni ó ní two òun ló ní continuity àkàtà gbọ́nì. so ẹ̀yin artist wa it's not about making money àbí kìíní kan inú mi tiẹ̀ kọ́kọ́ dùn sí kìíní kan pẹ̀lú àwọn fídíò yẹn òun ni pé wọ́n fẹ́ máa show heritage Yorùbá African culture ni wọ́n fẹ́ máa promote yẹn sí àwọn fídíò wa ṣe hóhó ẹ lọ ṣe lẹ́kọ̀ọ́ ẹ lọ ṣe klọ́ọ̀bù èyí kìíní kan rẹ́ǹtì yàrá wọ́n ti padà discover pé culture wa gan jáwó ju àwọn yamayama táwọn ń ṣe. civilization mo lọ fẹ́ pa wá lẹ́yìn kò sì sówó ń bẹ̀. kò sí nǹkan tó sì burú níbi pé kẹ́ ẹ máa ṣe àwọn nǹkan àtijọ́ kẹ́ ẹ rọra máa fi little touch of civilization sí cleared ní àtijọ́ ni. even láyé àtijọ́ gan bí lọ́ọ̀fù kì í tán àti Gbótìjà ṣe lọ bí ó ṣe lọ náà ni ọjọ́ ìdílé tí ń ṣe ní ṣe táwọn yẹn ti ń tí wọ́n ti ń this week cleared wọ́n mọ̀ fúnra ń breakfast so kíní yẹn normal dáadáa wọ́n ibi tá a ti ní problem òun náà làwọn ibi tá a fi ṣà. àwọn bàbá onítumọ̀ kí ni wọ́n fi di Ọdúnládé sí kò ní ìtumọ̀. even àwọn ọba tí wọ́n tò jọ yẹn kò ní ìtumọ̀. I'm telling you ọba àwọn ọba yẹn kan pọ̀ wọn ò ní ìtumọ̀ kankan mẹ́ ẹ kàn ṣàbòsí wọ́n kàn jẹun lásán. kódà mo at a point mo padà wò pé ọba àlúwo gan ni wọ́n àmọ́ lú wọn. wọ́n ń ṣe àwọn ìlú rádaràda kan wáyà. bọ̀ wọ́n sọ pé ìlú wọn ni. bóyá ọba pọ̀ nílùú ẹ̀yọ̀ kan. a kàn sáré pé wọ́n jókòó. bí ìgbẹ́ tì ní ẹ̀wọ̀n pé àbí gbòòrò àmì ọmọlú ti ṣe. mi ọmọlú ti ṣe àwọn ìlú tó máa ń lọ́ba púpọ̀ bí àdúgbò ẹ̀. imagine ọba kan pọ̀ lọ sọ àwọn ọba tí ò ní tù. àwòtọ́ ni o. ọba kan tá a rí nílùú rẹ̀ gangan ọba méjìlá nílùú òun gidi tó jọba fúnra rẹ̀.
òun gan fúnra rẹ̀ ọmọ bó ṣe rí ni àṣírí ìlú títí ẹ̀ gan ìlú tó kù lọ́ọ̀dù sí gan nínú àwọn ìlú táwọn ọba ní ti wá àmọ́ Zanga rẹ̀ nìkan wọ́n kàn ń ṣó rẹ̀ náà àyín ni ṣé kò sí ọba nílùú títí ẹ̀ òun lọ́ba wisdom ṣé kò sọ ọba nílùú rẹ̀ don't leave me ṣé ẹ sọ ọba nílùú rẹ̀ yìí ọlọ́run create inúgbó nǹkan tó ń try ẹ̀ sọ fún wa ipò òun náà dádó ọba ní láyé títí ẹ̀ so a kàn ṣe fídíò ẹ kó ọba pọ̀ lọ báyìí sínú 5 or 6 ẹ̀tù wọn jẹ báyìí adélé tún bẹ ẹnu náà ọ̀rọ̀ yín ẹ̀dẹ̀ ń sọ fún wa wípé tánindélé ilé tánindé òun ló fi èrú gba ìbùkún wọn ò introduce ara wọn gan ká mọ bàálù tí wọn gbogbo wọn nígbà tán jókòó tán sọ pé gbogbo wọn èrú náà fi gbọ́ ọba bo wọn gbà ọba bo èrú ṣe gbogbo ẹ̀. àgbọ̀ aláké àbọ̀ olóko àbọ̀ onígbìmọ̀ àtàtàmọ̀ pé kábíyèsí náà wọn pèrè àwọn. story tí ò clear ọba ti pọ̀ jù nínú fídíò náà. ọba ti pọ̀ jù tó máa rí díṣẹ̀ ló ti pé jù. ọba ti pọ̀ jù nínú fídíò yẹn ọkùnrin tó kú bẹ̀ 123. èyí ni ọmọ sọ. obìnrin 32 ló kù. kò sí justification. gbogbo alamọ pé tí wọn bá ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù. any simple thing right. cleared. àwọn ọkùnrin tí òun gan fúnra rẹ̀ dájọ́ fún nínú fídíò yìí tọpa lọ́pọ̀ jù obìnrin wo ni ọgbọ́n pé ọ̀sẹ̀ tí wọ́n náà ń kó gbogbo. ó rí i pé téèyàn bá tún sọ̀rọ̀ pé báláǹsì kò sí kùtì ṣé obì ọ̀sẹ̀ normal tó bá jẹ́ pé ẹ̀kí tán tó bá jẹ́ pé ń jẹ ayé tòótọ́ ayé tí wọ́n sọ pé ń jẹ irú bí gbọ́tìjà ṣe ní ìjẹ́ àní gba oúnjẹ yìí lọ sọ pé mi ni mo sọ bẹ́ẹ̀. àwọn tó lọ jíṣẹ́ ó yẹ kó ti kọ́kọ́ gbá wọn lójú gbá wọn nínú ẹ wá jẹ́rú iṣẹ́ bẹ́ẹ̀ fún mi. kò fẹ́ lò ìjọba ni. kí ló ṣẹlẹ̀ nothing. wọ́n fa obìnrin wọ́n pìtì wọn. honestly ẹ jẹ́ ká mọ ẹ̀yin artist wa. wàhálà ẹ mọ fídíò yẹn like ó make sense wọn náà but àwọn nǹkan mẹ́bẹ̀ẹ́ tí ò clear rárá. bọ́ ọlọ́run yọ Fẹ́mi Adébáyọ̀ tó yẹ pé love story yẹn complete. tí o bá complete clear sí. ànígbà o èmi gangan ní competition. ẹ ṣe sọ pé love story ẹ wàá mọ̀ sọ fún wa wípé gbọ́ tíjọ jẹ́sẹ̀ kí tán. tí ọba jẹ́sẹ̀ rẹ̀ ń kọ́. àkọ́dá adéọkọ̀ ṣe lọ́ọ̀fù wọn jókòó lábẹ́ igi. it's not enough tọ́mọ̀ pé òun lọ kú ọ yẹ kó wọ́n pé last supper ẹ gbọ́dọ̀ jẹ́. last supper tóun náà jẹnu pé kí n chop ẹ tí ọba ti ní padà wá mọ́ ni. kí lè rè kí tán ṣé kí tán padà kú. kí tán jèrè lára òun náà kò jèrè náà ni it's gone náà ni. it's gone last. òun sì move on pẹ̀lú life. ó sì move on pẹ̀lú life. gbọ́ tí ìjà náà wá padà lọ da agbólẹ̀ bó ṣe lọ òun náà lọ da ilé ìjà kalẹ̀ gbogbo àwọn tó amọ́tán lọ wọ́n padà bọ́ sábẹ́ títì wọ́n bọ́ sábẹ́ rẹ̀. ìyá ẹ̀rín fún tọ́ kí ni ọ̀sẹ̀lẹ̀ sí. yóò tẹ̀lé gbọ́ tìjà. àṣìyàwó àbí àṣìyà amòye lórí kò yé yìí. no ẹ̀yin mẹ́ta ẹ̀jọ̀ kọ́mẹ́ǹtì ṣé ìyá amòye ní ọlọ́sẹ̀ ni. òótọ́ àbí ìyá gbọ́tìjà wisdom. ìyá alágbára gbọ́tìjà ni ó ṣe yóò tún fún ní agbára ẹ lọ pé ó ti ṣagbára fún tọ̀ yóò tún tún un náà. yóò tún fún un náà lágbára. ọlọ́dẹ ẹgbẹ́ ṣe. tani àti tani pẹ̀lú tani ní ọmọ gbé ibi tí gbógun Ògúnjì ní gbé tí bàbá amòye wà. bàbá amòye nìkan náà ní nígbà tí Ibrahim Chatta ti lọ òun náà bóyá òun náà lọ ọmọ ogun bíi bọ́yá ni I'm not sure owó mo kàn sọ ọ́ pé ó níbi yóò wá kàn wọ́n wá wọn wá bomb Zanga nípadà. ok yóò wá di zone ti ẹ̀yin náà ẹ kàn jáwọ́ ní sí pé àjẹfẹ́ ṣe pàtó. ṣé ìyá irin fún tọ́ yóò mọ tẹ̀lé gbọ́tìjà lọ Zanga tó wọn lọ create. nǹkan tí àwọn ọba gan sọ bó wọn yẹn ju wọn sí wa. ọ̀kan tún lọ sọ. àwọn ọba. táwọn bá lọ ṣé ìyá irin fún tọ́ ṣé ìyá amòye ní ọlọ́ọ̀ṣẹ́ ni àbíyàwó gbọ́tìjà. Junior ti sọ àwọn ọmọ ogun tẹ̀lé gbọ́tìjà rẹ̀. sure ni. nígbà tó sọ pé ọmọ àlè tí ìbá ti kíní kan ní kọ́ ní tẹ̀lé òun. ọmọ ọgẹ́tì yẹn àti láàrin oríṣi. àwọn náà lọ lóṣù. náà bàbá amòye òun nìkan ni ọmọ gbé Zanga Ògúndìjì
gbogbo fídíò yẹn tó fi parí Ibrahim Chatta wà àárí ìgbà tó dé nísìn sí ọmọ ni àbí bàbá. àwọn kan tiẹ̀ ń parọ́ wọn ní bàbá Amoye òun ló bí Ògúndìjì ta ló sọ bẹ́ẹ̀ fún kò lè jẹ́ bẹ́ẹ̀ láíláí kò lè jẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe bàbá rẹ̀ kò lè ṣe bàbá rẹ̀ tó tẹ́ bá wo fídíò ní dáadáa ẹ rí i pé relationship òun àti Ògúndìjì kì í ṣe relationship tó close kò yẹ ṣe bàbá àtọmọ confam ni kò yẹ ṣe bàbá àtọmọ kò lè jẹ́ bẹ́ẹ̀ kò yẹ ṣe bàbá àtọmọ now tí àwọn bá lọ tí bàbá Amoye àti Chatta táwọn wà ní sanga àbẹ́tẹ̀ Ògúndìjì tó kù bó wọn fẹ́ pín ọba àwọn ọba tí wọ́n fi èrú gbàbùkù ṣé kò yẹ kí wọ́n kú nú fídíò. nǹkan tẹ́mi gan fẹ́ sọ nù pé àwọn ọba àwọn ẹ̀kan ti kú kó tó di pé Gbógunmi àbí kí ní jọ́ lọ. Ògúndìjì sọ ọmọ bó ṣe yẹ kí wọ́n ṣe bó ṣe yẹ kí wọ́n plot àárín yẹn. Wisdom bí ṣe ń bọ̀ wá. ẹnìkan sọ fún wa pé bàbá Amoye is father of Ògúndìjì rọ ní àgbà the relationship yẹn kò close dáadáa ṣe èdè àwọn father and son gbàgbé now nísìn lẹ́mi sọ bó ṣe yẹ kí plot yẹn lọ ká pé wọ́n ti ṣe mistake kí tẹ́ ti kú ìwà ń gbé bọ̀ wá sọ mọ̀ pé kó tó délé ni Ògúndìjì ti ní inspiration pé ó ti ní premonition pé kíní ti kú bó ló kọ rẹ̀ Agẹmọ ó ti rí pé Agẹmọ ti kú ti gbé kíní pé kò wálé mọ́ nígbà tí Agẹmọ ti kú sọ̀rọ̀ mi ti yọ bẹ́ẹ̀ kí ló rò bọ́ yẹ kó ṣẹlẹ̀ ó yẹ kó wá pé àwọn lọ́balọ́ba nìyẹn ó yẹ mọ́ bọ́ ó ti pa Agẹmọ òní ní pa wọ́n fẹ́ kó sojú yín kòrókòrò. ẹ̀wọ̀n náà ti dira kalẹ̀ bọ̀ wọn ò ṣó àwọn ọba àwọn ọmọ. àní ó yẹ kó pè wọ́n. sọ̀rọ̀ mi ti yé kódà gan bó ṣe yẹ kó ti kọ́kọ́ ṣe ń bẹ̀rẹ̀ ni pé yóò ti pè wọ́n wá pé ẹ mọ̀ bọ̀ á jẹ pati o torí àwọn ni wọ́n fẹ́ kọ́ pa Gbọ́tìjà ó sì ti mọ̀ pé ogun tó wọ́n lọ ní kò ní dé torí nínú ẹ̀mí rẹ̀ yóò àti pè wọ́n pé ẹ mọ̀ bọ̀ ká jẹ pati. nǹkan tí òjò ṣe bẹ́ẹ̀ tèmi rò tí òjò ṣe bẹ́ẹ̀ ni pé ó ti ṣèdánwò àkọ́kọ́ ó ní ó pa Gbógunmi. àwọn kan ní seniority nílò ń bọ̀ sọ̀rọ̀ seniority ni ẹni dé àyẹn ti sọ lẹ́ẹ̀kan pé senior kìnì kan sọ́ọ̀tì ẹ̀ ṣe dákẹ́ ẹjẹ́ ń dákẹ́ kèsì gbogbo ọ̀rọ̀ láwọn sọ. because à ń sọ tọrọ fún ọ níṣẹ́ wọ́n pé a ṣe pàṣẹ pé seniority. ṣe pàṣẹ senior ni àwọn àwọn padà ló fún àwọn ọmọ ẹ sáwọn ṣe lọ. bóòlù ẹ kó ṣe. a ti súnmọ́ yín tán èmi náà ní gbẹ́jẹ́ ń jọkọ̀ ní ṣiṣẹ́ rẹ̀. bóòlù ẹ kó ṣe. but comrade ti wà ókè fáwa. máàkì ọ̀tẹ̀ block account yẹn. comrade ti wà ókè. a report account yẹn tó bá fi sínú. èmi náà report account yìí create account mi ti fi report ẹ̀ ó ti tán náà nìyẹn. wọ́n flag ẹ̀ sínú ọ̀bẹ́jọ́ lè wà ní inú ìlú kan. report yìí fún dọ́jú. ọ̀rọ̀ ní àti ọ̀rọ̀ Ògúndìjì àti Gbọ́tìjà Ògúndìjì méjì lè wá lù kàn Ògúndìjì lè fi Gbọ́tìjà ni wọ́n lóògùn bá. ìwọ àti tani pẹ̀lú tani. wọ́n lóògùn o. as we are saying a lot of things ó happen nínú movie yẹn tó yẹ pé wọ́n gbọ́dọ̀ correct ní part 2 yẹn wọ́n gbọ́dọ̀ correct ní part 2. kò wá sí correction lẹ́fẹ̀ẹ́ ṣe kò lè clear bí kan ti gbé láti bẹ̀rẹ̀. who does that? ẹ wá gbé ẹnìkan wá tí ò ní nìkan tí ò ní láti fi ti ń bọ̀ ẹ kàn ṣó ẹ̀ wọ́n kàn gbé apá ẹ̀ ó dẹ̀ kú. fídíò ní dàbí pé a ti ń wò bọ̀ látẹ̀yìn bó ṣe bẹ̀rẹ̀ ni. bí series ni náà. ibi pa ti wò kan sẹ́yìn nígbà tó tẹ̀ wọ́n kọ́ sọ̀rọ̀ níbo la já sí. nígbà tó tún tán náà kọjọ́ pọ́ tán bíi pé fíìmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. nǹkan tí ń sọ náà nìyẹn pé bíi pé ó ti ń bẹ̀rẹ̀ bíi series bí kò tán síbẹ̀ continuity kìíní kan. ṣùgbọ́n o kò yẹ kí Gbọ́tìjà ó pa àwọn ìlú ajé o. kò yẹ kó pa wọ́n tútù. tó bá yẹ pé Oòduà àti ń sọ ni o. tó dúró Oòduà ọ̀fẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀gá wọ́n ti jà ní àwọn ní ti Ògúndìjì clear wọ́n ti clear rẹ̀. kò yẹ kó pa wọ́n lù ajé o. kò yẹ kó pa wọ́n. kò sì yẹ kágẹmọ kú. alágẹmọ tó lágbára. kò yẹ kó kú. ó yẹ kí Gbọ́tìjà ó lè rescue rẹ̀ kó wá pa á mọ́ nínú igi. kó wá lọ fèsì Ògúndìjì. normal bó ṣe kó rí mi. tó bá pa á mọ́ nínú igi Ògúndìjì ní remote lọ yóò control ẹ̀ jáde. kò lè control rẹ̀ jáde.
ìdí tó fi mọ̀ pé kò lè control rẹ̀ jáde ni pé ó rí i pé gbàtà Agẹmọ kọ́kọ́ àtàkì tọwọ́nú di Agẹmọ gan lágbára lórí ìdí. Bọ̀ tó wá fi sínú ibi kó chain ẹ̀ mọ́lẹ̀ ni. Clear. Wisdom Don't leave me. kò lè ṣe nǹkan kan fún. Kò lè ṣe nǹkan. Kò lè ṣe nǹkan kan fún. But love story ti end. Love story yẹn kò gbọ́dọ̀ continue mọ́ torí kí tán ti kú kò sí nǹkan tá a fẹ́ ṣe bẹ́ẹ̀. Wọ́n wá fẹ́ kọ́ọ̀sì nǹkan mi lókun báyìí. Love ti end. Love yẹn ti end. Ó bẹ̀rẹ̀ dáadáa ó sì end dáadáa. Bí o Wàláì wọ́n try. Tó ní love today yẹn wọ́n try. Wọ́n ṣe àgọ́ love. Ṣùgbọ́n bá ti pọ̀ jù bẹ́ẹ̀ o. Ọba tí ò ní nílùú. Ọba kan lu ìlú wọn ibi táwọn àgbọn tó lu torí nǹkan tó ń ṣò ní pé inú gbóngbó tìjà sí wọ́n ti ṣò rẹ̀ nígbà tí ń lọ. Kò sí pé ìlú kan ló dé tó fi bọ́ sí kinní kan wọ́n kàn ṣò rẹ̀ kó délé Ògúndìjì náà. Ilé Ògúndìjì. Ta ni ọba ìlú ibi tó Ògúndìjì wà bó ló kọ lu ibi tó Ògúndìjì gangan ti ní. Wọ́n kàn ń ṣe àwọn kinní tí ò clear bọ́. Níbẹ̀rẹ̀ sì ń lé bẹ́ẹ̀lì ìlú fún wa. Mi gan ṣe rójútu ẹ̀ ìlú tá ń ṣò gan wọ́n lé mẹ́tẹ́ méjì ìlú kan náà. Ṣùgbọ́n o ní part 2 wọn gbọ́dọ̀ mọ̀ sọ ìtumọ̀ bàbá Àmọ̀yé kó wọn yé yín o. Torí kò tí ì nítumọ̀. Kò nítumọ̀. Bàbá Àmọ̀yé ò nítumọ̀. Ọdúnládé ò sì nítumọ̀. Ọdúnládé ò sì nítumọ̀. Àwọn ọba tán kó kalẹ̀ ọba ti pọ̀ jù bẹ́ẹ̀ náà. Wòlíì náà sì tí ì nítumọ̀. Bẹ́ẹ̀ ni wòlíì àgbà ò tí ì nítumọ̀. Àpítì wòlíì. Wòlíì gbóúnjẹ lọ lé àná ni o. Àpítì wòlíì. Wọ́n sọ̀rọ̀ sí Gáṣíà. Bọ̀ ní part 2 ọgbọ́dọ̀ fẹ́ o. Ọgbọ́dọ̀ fẹ́ kọ́ tiẹ̀ tó bẹ́ẹ̀ kọ́ mọ́. Ọgbọ́dọ̀ fẹ́. So bó sì ṣe yẹ kó rí ni pé ó yẹ kí Àìṣà Láwálì náà kọ́ padà lọ bá wòlíì kí wòlíì náà wá sọ̀rọ̀ sí dáadáa. Àìṣà wà ní lọ yóò ṣàkọ wòlíì tí ẹgbọ́n bíi Ọdúnládé ti sọ pé àbí kíní kan tó ṣe bẹ́ẹ̀ ni tí bí ṣe kiri sí ìwúnáà ló ti kú ní àbí gbà náà gbòkú kalẹ̀ ni. Ọlá ti ń gbà náà gbòkú kalẹ̀ ni ó ní ṣe torí ẹni tí fi ń bù ú. Iná ló ti kú rí. So wọ́n gbọ́dọ̀ padà fẹ́ wòlíì ṣùgbọ́n kó tó fẹ́ wòlíì ọ̀ sọ̀rọ̀ sí jìgàn náà sì sọ̀rọ̀ sí torí pàdí wòlíì ara ń ta jìgàn. Pẹ̀lú ẹsẹ̀ kan wọ́n tún gbẹ́rù náà ni. Wọ́n tún gbẹ́rù náà ni wọ́n bẹ̀rù àwọn tún rẹ̀ lọ so normal ọyọ kò fẹ́. Bọ̀ wípé wọ́n lọ pàlọ́ Alájírúndé ẹ̀rọ gidi nínú fídíò yìí. Ìlú ṣé gbogbo wọn wá lọ gbogbo wọn làwọn ń jà tó ojú kan náà wọ́n ti ṣòfin wọn jà ní. Ojú kan náà wọ́n sì ti clear rẹ̀. Àwọn wòlíì wa dúró tí ò lóògùn kìíní kan tí wọ́n wá dúró fídíò yóò. Wọ́n lẹ́nìkan kan escape. Who does that? Èèyàn mẹ́ta. Ó ní odò ọ̀fẹ́ bẹ́ẹ̀ òsì lọ pa wọ́n rùn. Tí wọ́n ń sọ ọdún lọ́wọ́. Ẹni tó wú gbágẹ́ lọ́kọ́ padà rà. Ẹni tó kọ́kọ́ ju arò sí. Who does that? So nǹkan tí Gbọ́tìjà gan lóhun stand fún gan kò stand fún. Ó padà lọ fọwọ́ ra rẹ̀ bàjẹ́ ní fọ́ńbù lásán. Fọ́ńbù ni. Àti mọ́lóògùn. Bẹ́ẹ̀ ni. Sórí títí Gbógunmi nǹkan tí òun ní ni pé ẹnu pọ̀. Fọ́ńbù yìí ni. Sakara yẹn ti pọ̀ ju iṣẹ́ tó ṣe nínú fídíò yẹn lọ. Ìfọ́ rárá ìfọ́. Bàbá ni 20 ọdún mọ́ ló ń saki kọ̀ọ̀kan tí kiri kan. 20 ọdún mọ́ ló ń saki kọ̀ọ̀kan tó wó níní. Ta ló sọ fún ọ pé gbogbo àwọn saki ló lówó? Kò yé ni. Ọgbọ́dún kinní kan kọ̀ọ̀kan ti pè. Ṣé ọmọ Ìjẹ̀bú ni Àìṣà Láwálì? Kò clear sí dáadáa yìí. Sí wí ni àbẹ́ ìkì lámbàdì pọ̀jù Sakara tí ò sí nǹkan bẹ́ẹ̀. Àfọ́ fún bàbá àfọ́ Gbógunmi. And normally bí fídíò rẹ ṣe ń lọ nǹkan tí mo tó expect kó yẹ kó ṣẹlẹ̀ láàrin yẹn nígbà tí òun àti Gbọ́tìjà jà ni pé ó yẹ kó fira rẹ̀ lẹ̀ fún Gbọ́tìjà. Nǹkan tí mo lálẹ́ gbọ́dọ̀ mo rò pé nǹkan tí wisdom amazing boss. Bọ̀ òun náà ti pé òun náà fẹ́ pa tí bá sọ wá pé òun ní control lọ́wọ́ tó fi. Ìwọ náà rò bẹ́ẹ̀ pé ó yẹ kó surrender. Wọ́n fẹ́ sọ tẹ́lẹ̀ kan bọ̀ mo rò pé seniority tẹ́ lò pé kí wọ́n sọ. Àti junior kí n gba permission kí n tó sọ̀rọ̀. Normally ó yẹ kí
ó yẹ kó sọ̀rẹ́ńdà ara rẹ̀ fún Gbọ́tìjà ni òun láti máa pàṣẹ fún pé wisdom amazing bó ṣe yẹ kó rí nìyẹn as baba father figure. Nǹkan tẹ́mi náà rò kó fẹ́ ṣe àfìgbà kódà mo rò pé nǹkan tó ṣe plan tó ní bọ̀ nígbà tó ti wo bàbá. so ibi tí mo ti á tún ti fọ́ ibi tí mo ti fọ́ tí mo ti rí pé àárín yẹn ọ̀lọ́ bó ṣe kọ́ lọ ni pé agbára tó jẹ́ pé òun ló fún tó ní níjó ogun bá le òun náà ló tún ṣe àlásán lọ tó sì lọ. sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ó yẹ kó rí bẹ́ẹ̀ náà. Kó rí bẹ́ẹ̀ as in normal agbára tó fún ó yẹ kó lò kó wá ṣiṣẹ́ fún wọn náà bẹ̀ láti mọ̀ pé orílẹ̀ ṣùgbọ́n agbára tó fún gan bíi pé ọkàn fi tán pé ìwọ náà sá gba ilé ìmọ̀ ìsì kàrámọ̀ pọ̀ ògùn tó fún òṣìṣẹ́ Ọlọ́run ló ní kọ́mọ ẹ ní alternative lára pé kọ́ mú wà láti tẹ́lẹ̀ ọmọ yẹn lọ ni. So gbogbo rí mi bíi bàbá rí mi bí ọmọ kò wulẹ̀ ní mímì statement yẹn ò ní mímì nínú fídíò yẹn. Ogun bá le ogun le kò rí nǹkan kan ṣe. Ìwọ ló sì fún kò sí nílò fún ta lọ́fẹ̀ẹ́ ìlò fún ta ní ọ̀bọ̀ bọ̀ àṣà fídíò yẹn ó make sense. So effect yẹn ti pọ̀ jù. Nípa àwọn lámbà kan bẹ tán fún wa tí ò clear. A sì gbọ́dọ̀ sọ̀rọ̀. Lórí ẹ̀kan lè mọ́ lo 2 hours wákàtí lórí fídíò. Tí ìtàn bá ṣe sure wọ́n gbọ́dọ̀ pa obìnrin púpọ̀. Obìnrin gbọ́dọ̀ pọ̀jọ́ ọkùnrin lọ. Wọ́n gbọ́dọ̀ balance gan. Èmi ọmọ bọ́lá ẹ̀ dá ìlú àwọn obìnrin lẹ̀ ni o. Àwọn kan ní màjíìkì pọ̀ nu fídíò. Màjíìkì pọ̀ màjíìkì pọ̀. That's Africa. Wisdom. Gbógun mi mú ọ̀bẹ lọ́wọ́ ó sì kọjú ẹ̀ sí ara rẹ̀ ó sì fi gbó. Wisdom ni àwọn afọ normal ti ní. Màjíìkì pọ̀ nu fídíò yẹn tó tọ́ ó sì yẹ kó rí bẹ́ẹ̀ because this is Africa. Normal. This is Africa. Àwọn náà ti di Indian movie jẹ́. Exactly. Ọmọ rotation. So normal bó ṣe yẹ kó rí nìyẹn. Àwa náà àfọ́ bó ṣe kí màjíìkì ó wà ní. Ṣùgbọ́n notwithstanding ó yẹ kí gbógun tó lóògùn ó yẹ kó sọ̀rẹ́ńdà ibẹ̀ láti mọ̀ pé ogun yẹn ogun pọ̀ fún Gbọ́tìjà ò sì lè pa àgbà tó rí ní tó gbéra rẹ̀ kalẹ̀. Bàtọ̀ wá fún ní ojú ogun lé tí ò tún wá rí lọ fún o. Definitely gan tó bá wò gan ẹ̀kọ́ pé mo lógun mi ò lóògùn ni mo wá kọ́ sí ogun statement nìkan ò ní tù torí ó wulẹ̀ mo gun ọ̀hún gan jà kó tó wá bẹ̀ torí mi ò rí nǹkan tó kọ́ mẹ́ ni. Láàní pé tọ́ba yìí pé tẹ́lẹ̀ ní wọ́n máa pé wọ́n mọ̀ pé òun ló pa bàbá àwọn ìlú mi wọ́n á wá gbẹ̀san mo rò pé nǹkan tó bá wá pé mo wá kọ́ sí ogun wọ́n á fi pa wọ́n díẹ̀ wisdom. Wọ́n rò pé nǹkan tó bá wà ní wọ́n gbà tí fídíò títí ní àwọn wọ́n á kọ́ sí ogun ológun ni mí àgbà yìí. Mo lókun ṣùgbọ́n mi ò lóògùn. Kàrámọ̀ náà. Ṣé ẹ rò pé àwa táwọn fídíò ní wisdom ni? Don't leave me. Sometimes see seniority tí wọ́n ń lò iná wọn fà tẹ́mi ìjẹun. Irọ́ mọ́ sọ mí lẹ́nu. Senior nǹkan tó bá mọ̀ sọ. Senior àgbàmọ̀ wa àwọn kọ̀ọ̀rẹ́ tiẹ̀. Nǹkan tí ń sọ náà nìyẹn pé senior tẹ̀ ń lò ẹ̀rọ ìlú senior ni. Àmọ̀ sọ àwọn ọ̀rọ̀ kan bọ̀ gbàtẹ́ ń lo senior ló fà tá a fi ń jà. Mọ̀ tara rẹ̀. À ń sọ fún ọ pé ọmọ yóò mọ bí ṣe ń lọ. Nínú fídíò wọ́n lo ẹṣin. Àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n sì lo ràkúnmí orí ràkúnmí èyí orí kẹ́tẹ́kẹ́tẹ́ kò ṣó nílé jagunjagun tó lágbára tó lóògùn tó sì jẹ́ pé nọ́mbà 1 ni ṣé mẹ́tẹ̀ẹ̀ta kọ́ ló yẹ kó pẹ́ mẹ́. mẹ́tẹ̀ẹ̀ta ń lò tán gbógun bí àwọn kí n ṣe lọ fídíò yẹn nísìnyí ìlú méjì náà ń ṣó lọ́dọ̀ tèmi ìlú Ògúndìjì àti ìlú Alájé àbójú bẹ́ẹ̀ lọ kò jù bẹ́ẹ̀ lọ àwọn ìlú tó clear sí wa ni àti ìlú Múyìwá mẹ́ta ìlú mẹ́ta ọba méje just that níbo mẹ́ta out of the ọba méjèèjì àṣìmọ ọba èyí tọ́jú ọba ìlú ibi ọ̀dọ̀ Ògúndìjì gẹ́gẹ́ gbogbo wọn àmọ́ wà gbogbo wọn wà. táwọn wà ń rúlu kingdom yẹn tí ń control yìí. Ó sọ wípé
ẹ wo nísìnyí Gbógun mi ìlú kan náà wọ́n ń gbé àti Ògúndìjì. wọ́n sì máa ń ní ọba máa ń níyàwó àríyàwó àríyàwó ọba àrọ́kọ ọba kájẹ ìpàdé lè lọ́kọ àríyàwó ọba àríyàwó ọba àró lórí. bá kẹ́ bá wa tú jáde kan fìyàwó wọn hàn wá. àró lórí. nígbà sọ́jà rí a lot of things is wrong with that movie honestly. ẹ scam wa ẹ scam wa àti wo ní choice mọ́ bá a sọ̀rọ̀ torí 2 hours lálọ́ tàbí. torí 458 MB mo fi download ẹ̀. ọba download ẹ̀ níbi tí ẹ̀kọ́ download ẹ̀ wọ́n gbé ọ piracy mẹ́gbò ó gbé ọ yìí. ọmọ nǹkan ọmọ tí Ògúndìjì bí ọba tí wọ́n ní òun ni ọmọ ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ ìyá àgbà yẹn. ọ̀dọ̀ Adélé wọn lọ́wọ́ àná. Adélé ìyá Adélé tọ́ba rẹ̀ sọ ọmọ pé kí n sọ̀dọ̀ rẹ̀ lọ́yẹ kọ́mọ yẹn wá irú ọ̀dọ̀ Dayọ̀ Amusa ọ̀dọ̀ rẹ̀ lọ́yẹ kọ́mọ yẹn wá torí òun láwọn wò bíi pé òun ló bí ọmọ nì fún ṣùgbọ́n ọ̀dọ̀ ìyá àgbàlagbà péjọ ọmọ Bọ́lá lé ni wọ́n lọ fi ọmọ sẹ́rù ìyá nìlẹ́ pé Ògúndìjì ń bá sùn. wisdom don't leave me. ó lágbẹ́ ń lo sínú ọ̀nà àwọn mo ti fẹ́ sọ tẹ́lẹ̀ bọ́ ó lágbẹ́ ń lo sínú. ọba ti tètè sọ wà láà. wọ́n chance mi normally ẹ̀yin viewers ẹ̀yin náà wò ọba Adélé méjì ní bẹ́ẹ̀ ìyá Péjú Ọmọbọ́láńlé àgbàlagbà ni wọ́n Dayọ̀ Amusa òun ṣe déédéé ọjọ́ orí pẹ̀lú Ògúndìjì ọ̀dọ̀ ta ló yẹ kó mọ́ wá tọ́gẹ̀tì ọ̀dọ̀ Dayọ̀ Amusa ló yẹ kó ọmọ nìyẹn wà so àwa mọ̀ rírì bíi pé òun ló bí ọmọ nì fún Ògúndìjì. ta ló bí fún Ògúndìjì. ta ló bí fún Ògúndìjì ṣé ìyá àgbàlagbà ni ló bí. wọ́n ní normal wọ́n sọ pé ọmọ tó fi sọ́dọ̀ rẹ̀ yes wọ́n sọ ìyàwó. sọ ọmọ pé normally tó bá fẹ́ fi rú ọmọ ní sọ́dọ̀ ẹ̀ ń táwọn suspect àbóhùn ló bí fún ni tí wọ́n ń wò kó fi sọ́dọ̀ rẹ̀ ọ̀dọ́ bá Dayọ̀ Amusa lọ ẹ̀kọ́ jẹ́. ẹni tí wọ́n rò pé ó lè bí lọ ẹ̀kọ́ lọ fi sọ́dọ̀ rẹ̀ so nǹkan méjì ni ọmọ ṣe wá pé so fi sọ́dọ̀ rẹ̀ ni àbóhùn ló bí fún. ó ti sure clearly pé ọ̀dọ̀ Ìyá Péjú Ọmọbọ́láńlé ó fi sọ́dọ̀ Ìyá ni kì í sóun ló bí wọn. wọ́n tiẹ̀ sọ ni ó ní ọmọ rẹ̀ náà ló wà lọ́dọ̀ ìyá kan tó fi sọ́dọ̀ rẹ̀ òun náà ẹ mọ̀ kò sí suspense láàrin ó sì yẹ kí suspense wà tó bá jẹ́ pọ́dọ̀ Dayọ̀ Amusa ní suspense wà tó dáhùn wo pé wọ́n parọ́ fún wa ní òun ló bí fún. ọ̀rọ̀ wọn ṣó èrú náà fi gbọ́ bá kíní kan fídíò ọ̀hún kódà àwọn aṣá àti download ẹ̀ ṣáà àti wò dé ẹ ṣeun wọ́n try àti wò ẹ sì mọ́jọ pẹ́ tí pátó fi jáde tí bá ti ń pẹ́ indọ́sì. gbogbo correction ẹ̀ sì ṣe èyí tájú junior sì ń sọ ẹbí pẹ́ ṣe níbi fídíò yẹn wọn ò gbọ́dọ̀ pa calculate iye obìnrin tó kù tí ó fi balance pẹ̀lú ọkùnrin tí ọba tiẹ̀ jura wọn lọ kọ́mọ̀ jù báyà bíi 50 lọ. ó ti pọ̀ jù ẹ wo obìnrin ò jẹ yá ń bi fídíò lè rárá láti bẹ̀rẹ̀ níbi tí mo ti mọ̀ pé paṣá ń bẹ òun níbi tí àwọn ọmọ obìnrin tí wọ́n ti lọ rìpọ́ọ̀tù fún ó yẹ kó tẹ̀ kọ́kọ́ dáṣẹ̀ rí àfúnfẹ́ ọwọ́ àwọn àjẹrù iṣẹ́ bẹ́ẹ̀ ni fún mi gbàgbà kò sí òun gan o kì í tán gan o di ayé ọmọ bàbá alágbára. bọ̀kọ́ àyè kan fi ibi ilé agbára ibi tí Ògúndìjì ní ó yẹ kó òun di ọba ń bẹ̀ kó òun di ọ̀gá ń bẹ̀. bẹ́ẹ̀ ni wọ́n á fi bàbá amòye nìkan lẹ̀. bàbá amòye ni. kí n bàbá amòye ń jẹ ta ni ń dáná fún bàbá. ẹnìkan wá gbọ̀n sí wá ń jẹ wíìsì níbo ta ni níwájú ta ni. àwọn kan sọ pé ọmọ rẹ̀ ni wọ́n ti kọ́ lẹ́ẹ̀kan wọ́n lọ́mọ ni wọ́n lọ́mọ Ògúndìjì. ọmọ tí ẹ calculate ẹ̀ ó yẹ kí Bọ́tìjà náà ti dàgbà sí títẹ̀ náà ti dàgbà sí. ó yẹ kí ìyá ti darúgbó tó bá yẹ kó ọmọ náà fi sọ́dọ̀ rẹ̀ kí lẹ̀ ń sọ fún bó ṣe wà ní méjì ni èyí tó sì ṣọ́ ń bẹ̀ ní pé ọ̀rẹ́ ni wọ́n àbí àbábúrò ṣùgbọ́n ọ̀rẹ́ ni ló fẹ́ ṣọ́ ju àbúrò lọ. àbúrò ní lọ́dọ̀ tèmi it's my view. ọ̀rẹ́ lè mí rí àwọn tó sọ pé wọ́n bá jẹ́ bàbá rẹ̀ ni. ẹ ti wálé. wọ́n tó bá jẹ́ pé ọmọ rẹ̀ ni kò yẹ kó la ọkọ̀ ọmọ lérí wọ́n ní wọ́n á sọ pé normal
alágbára wọn pè ní kinní kan wọ́n máa ń lakọ mọ́ wọn lérí náà ni. Kí láàdé tí àwọn ọmọ iṣẹ́ ní ibi lakọ mọ́ lérí. Ọmọ iṣẹ́ àti ọmọ ìyàtọ̀ wà ń bẹ̀. Nǹkan tèmi fẹ́ kẹ́ mọ̀ ni pé lérí ibẹ̀ yẹn ọ̀rẹ́ ni Chata jẹ́ sí Ògúndìjì. Sọ mọ̀ pé àwọn jagunjagun àwọn náà máa ń lọ́rẹ̀ẹ́ káàkiri. Sáwọn náà níbi kan mú. Tóun náà tún di agbọ̀n kan mú. Bestie rẹ̀ ni. Kò wá ṣò rárá. Ṣùgbọ́n nígbà tí ìró kàn sọ̀rọ̀ mi ti yọ lọ́wọ́ wò pé àbò tó ni àbírọ̀ ni. Wọ́n á fi chẹ́kì. Wọ́n á chẹ́kì iṣẹ́ gbọ́ tìjà. Wọ́n á chẹ́kì. Kí ni ó wá ṣe? Òun láti mọ̀. Ṣùgbọ́n mi ò kì í ṣàbúrò rẹ̀. Bestie rẹ̀ ni. Bọ̀ èmi bí àbúrò ni. Bestie rẹ̀ ni. Bestie wọ́n yẹ kí bestie ó ṣò. Ara àwọn fọ́ọ̀tì tí kìíní yẹn ní náà ni. Normally tó bá jẹ́ bestie irúgbà tí ń ṣe ọdún tí ìbọrí. Ó yẹ kí bestie kó ṣò. Tó bá jẹ́ àbúrò ni tí bá ń sọ ọdún ìbọrí ó yẹ kó ṣò. Ìyẹn tún kọ́. Wisdom. Bóyá kan drop a comment. Ẹni tó bá ní nǹkan díẹ̀ sọ pa ẹ̀. Bọ̀ èmi ọ̀rẹ́ lèmi fòtì fún. Jagunjagun tí wọ́n jọ lẹ̀ pọ̀ dáadáa. Ọ̀rẹ́ lèmi náà fòtì. Ọ̀rẹ́ lèmi fòtì fún. Ọ̀rẹ́ ni. Just like that. Ọ̀rẹ́ ni. Ó lè mọ tó bá jẹ́ ọ̀rẹ́ ó lè mọ sọdún ìbọrí kọ́ mọ̀ wá. Bọ̀ àbúrò ni lọ́dọ̀ tèmi. Ṣùgbọ́n àbúrò ọ̀wà. How sure? Gbàtọ́ rẹ̀ ò ti wá kí àbúrò wa wà bóyá àbúrò náà níbi kan tó náà. Ọ̀rẹ́ ń ṣe ọdún ìbọrí. Bọ̀ tó bá jẹ́ ọ̀rẹ́ ó yẹ kó rẹ̀ wá compulsory ni pé ọ̀rẹ́ mi. Bọ̀ àbúrò lè má wà. Torí pé àbúrò náà ní títí ẹ̀ òun náà níbi tóun náà dì mú. Blood is thicker than water. Ọ̀dà mi ń sọdún. Ní ọ̀rẹ́ mi bọ̀ ọ̀rẹ́ máa ń gba nǹkan lọ ọ̀rẹ́ bíi like they share some things. Ǹjẹ́ kò ṣe anything pẹ̀lú àbúrò? Wọ́n with my view níbi feeling ẹ̀ kò ṣe anything pẹ̀lú àbúrò. Sórí Ògúndìjì tó ń wò. Wọ́n sọ bàbá wọ́n sọ ìyá wọ́n yọ family kankan relative kankan ò sí. Ní ọkàn tèmi fi balẹ̀ pé ọ̀rẹ́ ni wọ́n. Sọ̀rọ̀ èmi ṣe é. Ṣùgbọ́n nígbà tó bá di part 2 a mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀. Tí wọ́n bá sì sọ̀rọ̀ fídíò ni ó ní part 2. A ní series mọ̀ ká sí. Mo ṣe ti fídíò rẹ̀ series ni. Torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó rọ̀ǹgì ní part 1 àyàn gbọ́dọ̀ correct ẹ̀. Wọ́n á tún lè correct ẹ̀ tán tù. Náà ni nǹkan tí ń bẹ́ ńlẹ̀ bá wọn lè correct ẹ̀ tán ní part 2. Ọ̀pọ̀ ó ti pọ̀ jù. Ìyá wa Erinfuntọ́ ọlágbára. Sure. Ìyá ọlágbára tó fi pọ̀ ọ̀tá kalẹ̀. Sure. Ọ̀pọ̀ lákọ̀ọ́kọ́. Ọ̀pọ̀ lẹ́ẹ̀kejì. Kí ló rò pé ó rí i pé ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ́. Náà bó ti dà wọlé. Wàhálà ńlá leléyìí o. Tí gbọ́ tí ìjọba wá nǹkan yíwọ́. Ògúndìjì gan-an agbára rẹ̀ ò ṣe bẹ́ẹ̀ pọ̀ tó bá àwọn èèyàn ṣe ń sọ pọ̀ tó. Ṣàkàrà nìkan ṣe. Bíbẹ̀ ẹ̀kọ́ bó la. Ìbọ́dọ̀ rẹ̀ náà tọ̀hún náà ti kọ́ṣẹ́. Jógunmi àbí Gbógunmi. Ọgbọ́dọ̀ rẹ̀ ló kọ́ṣẹ́ tí Karamọ́ fi kó. Gbógunmi sì kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ èyí sì ń sọ pé lẹ́yìn Ògúndìjì Agẹmọ òun ló tún kàn. Kíkọ̀ sẹ́ni tó tún nírú agbára wọn. Normally ó yẹ kó máa bu ìyá Erinfuntọ́ yẹn náà sárí wípé àti ìyá wa Erinfuntọ́. Ogún gba ẹ̀kúnlé wọlé ó kílèmù láìfù ìyá yẹn tán. Ṣé ìwà ṣe gbọ́tìjà ìyá ti lọ. Ṣé agbára tí gbọ́tìjà ló ń bẹ̀ ni tó fi ṣẹ́gun àwọn òòṣà tí wọ́n wá? Ṣé ọ̀dọ̀ Ògúndìjì ló ti rí? Rárá o, olùkọ́. So normally ó yẹ kó sọ fún wa wípé ó ti lóògùn ọlágbára ó wá ti mọ̀ pé Ògúndìjì lọ pa bàbá òun wisdom tó lò lẹ́ẹ̀kan ní sọ ó wá lọ bí pé òun fẹ́ kọ́ṣẹ́. Àti bẹ̀rẹ̀ ẹ̀rọ ti fura sí pé ọmọ yìí lóògùn bọ̀ nọ́mà nígbà wọn fi lè jẹ́jẹ̀ kí wàá ṣe pé òun nìkan gan ni ó tún lọ rú jọ́nì yẹn yóò tún ní àwọn ọ̀rẹ́ bíi 5 kan tí wọ́n jọ kóra wọn jọ. Ó lè lóun fẹ́ dá lọ lásán bọ̀ nǹkan tí mo kọ́kọ́ rò ń gbà fídíò bẹ̀rẹ̀ ni pé
bóyá ó kàn pretend lọ́bẹ̀ ó fẹ́ pa Ògúndìjì. That's just it. Bó ń gbà tó ti di pé kò mọ̀ tẹ́lẹ̀ ó wá lọ kọ́ sí ogun lọ́dọ̀ ẹni tó gbógun jà lóhùn tó bá jagun tán bó ni ó sì máa ń tó gbógun jà lóhùn. Mo fẹ́ sọ fún ọ pé ọ̀rọ̀ tó ń sọ correct. Sọ mọ̀ pé Ìjẹ̀bú kí ló dé tí wọ́n fi pàjẹ̀bú? Wọ́n fẹ́ pa wọ́n. Bó ló ṣe mọ̀ pé wọ́n fẹ́ pa wọ́n? Sọ́yọ̀ ọ̀bẹ sí wọn ni. Wọ́n ní wọ́n fẹ́ ṣe báwọn ni wọ́n test ara rẹ̀ tí wọ́n bọ̀ bẹ̀ lára rẹ̀. Kí ló dé kí ló fà á tí Ìjẹ̀bú tó ń lọ kọ́ sí ogun dídún àti tó ń di ọ̀bẹ mọ́ra níwájú àwọn tó mọ̀ fún wa kọ́ sí lọ́dọ̀. Ó sú mi o. Normally ọ̀rọ̀ kankan náà lèmi àti ẹ̀ ń sọ. Ó yẹ kó jẹ́ pé bí gbọ́tìjà ṣe wà ní bóyá bí àwọn 5 ni wọ́n jẹ́. Ṣùgbọ́n òun gangan ni wọ́n fẹ́ wá revenge. Yóò àti sọ fún ẹ pé àjọ ń lọ ní o á lọ dọ́gbọ́n pé àwa kọ́ sí ogun. Ṣùgbọ́n a fi wọlé sí wọn lá a wá fi kílì wọn. Níbẹ̀rẹ̀ ní irú bá sì rí Ìjẹ̀bú ṣe tú. Sọ́gẹ́tì nísìnyí. Àmọ́ wọ́n padà mọ rí díẹ̀ ń dìde yes àṣírí Ìjẹ̀bú tú torí wọ́n jọ wá ṣiṣẹ́ ni. Wisdom. Don't leave me. Ó ti gẹ̀ẹ́tì nísìnyí. Àṣírí Ìjẹ̀bú tú because Ìjẹ̀bú dúró bó ṣe dìde dúró nì. Wọ́n sì sáàkì ara rẹ̀ báyìí. Wọ́n sì yọ kiri. Ta lọ́rọ̀ wá. Òun náà ti pààyàn méjì àbẹ́ta. Lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti pààyàn méjì. Wọ́n sì ń pariwo ta lọ́rọ̀ wá. Ta lọ́rọ̀ wá. Dídé òun kódà. Ó gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ ni. Normally ó yẹ kó wá ṣiṣẹ́ yẹn ọ̀dájì. So ìta lọ́rọ̀ wá tí wọ́n ń sọ bẹ̀rẹ̀ ní nítorí. Torí kò padà sọ. Wọ́n sì pa. So kò sì padà hàn níbi ẹ̀ǹdì gan pé nìkan ran wá. Òun àti Ọdúnládé ìkankan náà ni wọ́n jọ ní ìtumọ̀ ní. So gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe kéèyàn bá ti ń preach kéèyàn mọ lífẹ̀. Bó ni gbọ́tíjì ó sì máa sọ fún wa pé káyan ní jẹ ká fi àgùn jagun ká fi ibi panú jagun ká ṣe kìíní kan pẹ̀lú àárẹ̀ òjò àòfẹ́ bẹ́ẹ̀ ìrẹ́jẹ ọ̀dà tó sì lọ pa odidi ìlú kan. Tọ́da rẹ̀. Kódà kò tiẹ̀ kú lọ. To make sentence. So àwọn ọ̀rọ̀ míì táwọn náà bá fẹ́ máa sọ nínú fídíò wọ́n kọ́kọ́ máa wò ó pé bó làwọn èèyàn sì gbọ́. Ó yẹ kó lọ pẹ̀lú àwọn ọmọ ogun 3 tí wọ́n yàn fún. Tó bá ti wá débẹ̀ bó ṣe wá tún lọ bá wọn tí wọ́n tún sọdún. Ó plan ni kó ń lọ jẹ wọn náà. Bó ṣe bá wọn tí wọ́n sọdún. Kìíní yẹn tún wá wọ̀ sí pé ọdún ni. Ó jẹ́ ti kọ́kọ́ irú kí wá lè lé báyìí ní ìṣẹ́ ọmọ kó tó sọ̀rọ̀ ní ṣé kí ládé àwọn tí wọ́n sọdún lọ́wọ́ ó tún wá kódà kò make sentence. Ó yẹ kó yanjú àwọn 3 ni. Ògúndìjì wá fura lé pé òṣìṣẹ́ tó ń ràn yóò ara gẹmọ wá pé ọmọ ní lọ yanjú ẹ̀ wá. Bó ṣe ra gẹmọ ní ìṣòwò pé iṣẹ́ tí ń jẹ́ lágẹmọ fẹ́ èyí tí ṣẹ̀ṣẹ̀ ń sọ pé mo ti jagun tán kí ló tún fẹ́. Ogun wo lọ lọ́jà sí wọ́n sí ọ. Ogun fake. So ẹ ṣe correction. Okay, we need correction. Truly need correction. Ẹ ṣe correction 2 hours láti wo fídíò ní more than 2 hours. 2 hours kìíní kan mo fi bọ̀. More than 2 hours. Àtúntò. Ìtùtù wò lálẹ́. Èmi náà tún wò lálẹ́. So a ní láti mọ balance nǹkan. I get it bẹ́ẹ̀. A ní láti mọ balance. Ògúndìjì kú àwọn ọba tún kóra wọn jọ wọ́n ń sọ̀rọ̀ ní ààfin ọba bàbá Adébáyọ̀ Sàlámì wípé àti ẹ̀mọ́kọ tí wọ́n àsámọ́ àmọ́kọ àwọn bá ní fídíò wọ́n ń sọ̀rọ̀ yín pé ọmọ mi ti padà wálé ọmọ mi ọ̀rọ̀ tọ́mọ ní gbọ́ kò ní túbọ̀ gbógun mi ló kù èyí ni ọmọ òun ti padà wálé òun ti ní ọmọ ọ̀rọ̀ tọ́mọ yẹn gbọ́ ní pé kò lóògùn sọ̀rọ̀ pé irú ọ̀rọ̀ tọ́mọ yẹn gbọ́ ń bẹ̀. Àwọn ọmọ ogun tiẹ̀ náà wọ́n ṣó rẹ̀ ilé rẹ̀ kílẹ̀ náà ni ṣùwà. So gbogbo ẹ̀ kò ṣètò bọ̀ jagunjagun is a nice movie. Agbádùn ẹ̀dá. Wọ́n ti ẹ̀ lo àwọn rádaràda. Bẹ́ẹ̀ni ó gbé àṣà Yorùbá yọ gan. Yorùbá jáwò.
táwọn artist wa àwọn actors wa wọ́n bá dẹ̀ continue bẹ́ẹ̀ tó ń showcase African culture ó sì fẹ́ dáa ju àwọn yamayama tí wọ́n ń ṣe lọ. Wọ́n mọ̀ wọ pátá wọ aṣọ tó sí ìhòhò kalẹ̀ tí wọ́n mọ̀ lo drug nínú fídíò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí wọ́n máa padà parí rẹ̀ wọ́n á máa lọ ṣe lẹ́yìn náà wọ́n á máa ní kinní kan. Ẹ máa gbé àwọn actor bára wọn sùn àwọn kinní kan tó ń bọ̀ lọ́wọ́ wọn practice ẹ̀ lórí set. So ẹ jẹ́ ká padà sí àwọn kinní kí àṣà wa kó má parun. Tọ́mọ àgbàdùn wisdom Don't leave me. àgbàdùn I will watch out for part 2. Thank you. View our ṣe gan.